Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Orin Sólómọ́nì kìíní, ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàdínlógún. Ó kà báyìí: Orin àwọn orin tí í ṣe orin Sólómọ́nì. Fi ìfẹnukonu ìfẹ́ rẹ kò mí ní ẹnu, nítorí ìfẹ́ rẹ dára ju ọtí wáìnì lọ. Òórùn ìkunra rẹ fani mọ́ra. Orúkọ rẹ rí bí ìkunra tí a tú jáde, àbájọ tí àwọn wúńdíá fi fẹ́ ọ. Fà mí lọ pẹ̀lú rẹ, kí a lọ kíákíá. Ọba ti mú mi wá sínú yàrá rẹ̀. Àwa yọ̀, inú wa sì dùn sí ọ. A gbé ìfẹ́ rẹ ga ju ọtí wáìnì lọ. Wọ́n fẹ́ ọ ní tòótọ́. Èmi dúdú, mo sì ní ẹwà. Ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù dúdú bí àgọ́ Kédárì, bí aṣọ títa ti Sólómọ́nì. Má ṣe wò mí nítorí pé mo dúdú, nítorí òòrùn mú mi dúdú. Ọmọkùnrin ìyá mi bínú sí mi, ó sì fi mí ṣe olùtọ́jú ọgbà àjàrà. Ọgbà àjàrà tèmi ni èmi kò tọ́jú. Wí fún mi, ìwọ ẹni tí ọkàn mi fẹ́, níbo ni ìwọ ń da agbo ẹran lọ? Níbi tí ìwọ mú agbo ẹran rẹ sí mi ní ọ̀sán? Kí ni ìdí tí èmi yóò fi jẹ́ obìnrin asán ní ẹ̀bá agbo ẹran àwọn ọ̀rẹ́ rẹ? Bí ìwọ kò bá mọ̀, ìwọ arẹwà jùlọ nínú àwọn obìnrin, bá ọ̀nà tí agbo ẹran rìn lọ, kí o sì bọ́ àwọn ọmọ ewúrẹ́ rẹ ní ẹ̀bá àgọ́ àwọn olùṣọ́ àgùntàn. Olùfẹ́ mi, mo fi ọ́ wé ẹṣin mi nínú kẹ̀kẹ́ Fáráò. Ẹ̀rẹ̀kẹ́ rẹ dára ní ohun ọ̀ṣọ́, ọrùn rẹ sì yẹ ọ̀ṣọ́ ìlẹ̀kẹ̀. A ó fi wúrà ṣe òrùka etí fún ọ, a ó fi fàdákà ṣe ìlẹ̀kẹ̀. Nígbà tí ọba wà ní orí ìjókòó rẹ̀, òróró ìkunra mi tú òórùn jáde. Ìdì òjìá ni olùfẹ́ mi jẹ́ sí mi, òun ó sinmi lé àárín ọmú mi. Bí ìdì ìtànná Ẹ́nínà ni olùfẹ́ mi rí sí mi, láti inú ọgbà àjàrà ti Ẹ́ngẹ́dì. Báwo ni o ti lẹ́wà tó, olólùfẹ́ mi? Báwo ni o ṣe lẹ́wà tó? Ìwọ ní ojú ẹyẹlé. Báwo ni o ṣe dára tó, olùfẹ́ mi? Báwo ni o ṣe wuni? Ibùsùn wa ní ìtura. Ìtọ̀sán ilé wa jẹ́ ti igi Kédárì, ẹ̀kẹ́ ilé wa jẹ́ ti igi fíìrì. Ọkọ ń retí olólùfẹ́ rẹ̀. Yorùbá máa ń pa á lówe pé ohun tí ó wuni ló máa ń pọ̀ ní ọlá ẹni. Ìwé orin Sólómọ́nì ni a pè ní orin àwọn orin. Ó jẹ́ àkọsílẹ̀ láàrin olólùfẹ́ méjì tí wọ́n jẹ́ kòríkòsùn. Nínú àyọkà yìí, ọkọ àti ìyàwó bá ara wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìfẹ́ láàrin ara wọn. Wọ́n fi ìfẹ́ wé oríṣiríṣi àwọn nǹkan iyebíye. Ìfẹ́ sàn ju ọtí wáìnì lọ, ẹsẹ̀ kejì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ àwọn àfẹ́sọ́nà máa ń dúró lórí ìfẹ́ wọn àkọ́kọ́ nígbà tí wọ́n bá di tọkọtaya tán? Ǹjẹ́ ìfẹ́ tí a ní nínú Jésù nígbà tí a kọ́kọ́ gbàgbọ́ ṣì gbóná síbẹ̀ lónìí? Láti ẹsẹ̀ kẹjọ sí ìkẹrìndínlógún, ọ̀rọ̀ ìfẹ́ aláfiwé ohun tí ó dára ló wà níbẹ̀. Tún kà. Ṣé ohun tí ó dára ni ò ń wò nínú ìgbéyàwó rẹ, tàbí àléébù aya tàbí ọkọ rẹ? Àdúrà.
Olúwa, dá ìfẹ́ àìṣẹ̀tàn padà sí àárín gbogbo ìgbéyàwó wa. Àmín.